láàrin àwọn oníròyìn ni Prophet Faleyimu Olagoroye ìyẹn wòlíì àrínà àgbáyé ti sọ̀rọ̀ ọ̀hún. Ó ní ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ̀yin oníròyìn, ẹ jẹ́ kí n sọ fún yín, ẹni tó bá sì mọ Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Babatunde ẹni ìtàn Ògúnwùsì, ẹ sọ fún un pé tó bá fẹ́ níyàwó nílé ó gbọ́dọ̀ fẹ́yàwó méjì lẹ́ẹ̀kan náà ni, nítorí pé ohun tí ìṣẹ̀dá rẹ̀ yàn nìyẹn. Bí kò bá ṣe bẹ́ẹ̀ ṣe làwọn obìnrin yóò máa kọ̀ ọ́ sílẹ̀. Faleyimu Olagoroye ní mò ń tẹnumọ́, àní ẹ bá ń sọ fún ọba Ògúnwùsì pé tó bá fẹ́ níyàwó nílé ìyàwó méjì ló gbọ́dọ̀ fẹ́ lẹ́ẹ̀kan náà. Òun gan ló sì wá ṣẹlẹ̀ báyìí, nítorí pé ìran tí wòlíì Faleyimu Olagoroye rí sí ẹni ìtàn Ògúnwùsì, ìyẹn Ọọ̀ni Ilé-Ifẹ̀ àrólé Oòduà ọba ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá the second, ó ti wá sí ìmúṣẹ báyìí o. Ohun tí ojú tó lè gbọ́ ni pé kábíyèsí àrólé Oòduà ń múra láti fẹ́ àwọn ìyàwó méjì báyìí. Wọ́n ní Ọ̀nìrìṣà yóò fẹ́ olórí Ọpẹ́olúwa Elizabeth, bẹ́ẹ̀ ni wọ́n máa fi dínú oṣù kejìlá bàbá yóò tún fẹ́ Tony Phillips, bẹ́ẹ̀ ni wọn yóò tún fẹ́ Ashley Adégòkè. Tẹ́ ẹ̀ bá gbàgbé, ẹ rí i pé láìpẹ́ yìí ni Aláyélúwà Ọ̀nìrìṣà ṣègbéyàwó pẹ̀lú olórí Mariam Ànàkò. Ní báyìí àwa ń sọ fún yín pé ìyàwó mẹ́rin ni yóò wà lọ́ọ̀dẹ̀ ọba láyé yìí, gẹ́gẹ́ bí Prophet Faleyimu Olagoroye ti sọ. A jẹ́ pé ọba ńlá náà ti tẹ̀lé ohun tí wòlíì sọ nìyẹn, nítorí pé wọ́n ti sọ pé ohùn Ọlọ́run òun ni ohùn ènìyàn. Ohun tí wòlíì rí sí ọba ẹni ìtàn ti ṣe bẹ́ẹ̀ o. Ìyẹn ló sì jẹ́ yí pé láìpẹ́ yìí láì jìnnà a ó máa gbọ́ tó máa sọ pé kí là ń ṣe tí a fi pọ̀ báwọn yìí o, ìyàwó là ń gbé o, ìlẹ̀kẹ̀ ẹ̀ṣọ́ jìnjìn ìyàwó là ń gbé o. Bẹ́ẹ̀ ni láàfin Onírìṣà ni ó ti rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni adúpẹ́lọgbà yín tẹ̀ ń fẹ́ wa, tẹ̀ ń bá wa tẹ̀lé ojú tó ní lágbára Ọlọ́run, iná ò ní tán wo yín, àpò yín ò ní gbẹ, ká tó fi rí. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.